àti wà live o. Ẹ kúrọ̀lẹ́ o gbogbo ẹ̀yin ti Ìdílé Aláyọ̀ TV. A dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba àjọkẹ́ ayé, ọba àsàkẹ́ ọ̀run, ọba tó pa wá lánàá tó sì tún jí wa sí ayé ní ayọ̀ àti àlàáfíà ní èní. Mo tún wá kí gbogbo ẹ̀yin ti Ìdílé Aláyọ̀ lẹ́ẹ̀kan sí pé a kú ọjọ́ ajé tèní o. Ajé ó fi ọ̀dẹ̀dẹ̀ wa ṣe bùgbé o. Ìdílé Aláyọ̀ TV náà ni tí a ní kẹ́ ẹ máa wò níbi tí a ti ní àmọ́ mú àṣà àti ìṣe Yorùbá wá àti àwọn ètò lóríṣiríṣi lọ́lọ́kan ọ̀jọ̀kan àti gbogbo nǹkan tó bá ń lọ ní orílẹ̀ ayé a ní àmọ́ mú wá sí etí gbọ̀yìn nínú yàrá ìkànnì yìí Ìdílé Aláyọ̀ TV. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí olólùfẹ́ mi o tí ẹ bá mi wo péèjì mi tẹ́ ń bá mi wo ètò mi tẹ́ máa ń láìkẹ́ tẹ́ ń lọ́ọ̀fẹ́ tẹ́ tún fọ́lò péèjì yìí. Mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín, àánú Ọlọ́run yóò mọ̀ bá yín gbé o. Ibi tẹ́ ti ń rówó tẹ́ fi ń ra dátà Ọlọ́run ò ní jó tán bẹ́ẹ̀ o. Ọlọ́run bùkápò yín o pẹ̀lú ògo Ọlọ́run, àṣírí yín ò ní tú o. Ọlọ́run aláàánú yóò mọ̀ ṣe bíbọ̀ àṣírí fún yín o. Èmi olólùfẹ́ yín náà ni. Ètò tí a ní fún wa ní èní yìí kì í ṣèmi nìkan ni mo wà lórí ètò. Àwa méjì la wà ní orí ètò. Mo gbé àlejò wá tí ó fẹ́ bá wa sọ̀rọ̀ nípa ìwà ọ̀dọ́ láwùjọ wa. Nípa ìwà ọ̀dọ́ láwùjọ wa. So mo fẹ́ kí àlejò mi kán farahàn lé, kán dárúkọ wọn fún gbogbo ilé. Tó àlejò mi ẹ farahàn lé, kẹ́ sì tún dárúkọ yín fún gbogbo ilé kí wọ́n mọ̀ yín. A dá ọpẹ́ fún Ọlọ́run. A kí gbogbo ilé o. A kí wa Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́. Àánú Ọlọ́run yóò mọ̀ bá ẹnìkọ̀ọ̀kan wá gbé níbikíbi tí ẹnìkọ̀ọ̀kan wá wà. Àmín. Orúkọ tèmi ni Ashakiru Abdulmumin, ọmọ láti ìlú Kìṣí, ìlú Kìṣí Àdáṣóbodà Ńlágùlú náà ni èmi ti wá, tí mo sì jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní Ọ̀yọ́ State. Ọ̀yọ́ State wà ní abẹ́ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ìlú mi ìlú Kìṣí wá tó jẹ́ local government ní under Ọ̀yọ́ State. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun náà ni Ashakiru Abdulmumin Kéwújìná. Ẹ ṣeun. Mo lérò pé gbogbo wa náà ni ẹ ti gbọ́ orúkọ bàbá wa àti ìlú tán ti wá àti ìpínlẹ̀ tán ti wá. Tó bàbá wa ètò wo ni ẹ ní fún wa ní èní yìí? Bóyá kẹ́ ẹ dárúkọ ètò tí ẹ ní fún wa léní yìí kó tó di pé a wọ agbami ètò lọ. Tó lẹ́ẹ̀kan sí a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin etí tẹ́ ń gbọ́ wa, gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Ìdílé Aláyọ̀ TV a dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí. Ẹ rí i pé Ìdílé Aláyọ̀ TV àrà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n máa ń gbé wá lọ́tùn-lọ́tùn, òun ni ètò wọn. Èyí tá a mú wá ní ọjọ́ tí tèmi òun náà ni kí ni ìhùwàsí ọ̀dọ́ láwùjọ. Ìhùwàsí ọ̀dọ́ láwùjọ òun ni èyí tá a mú wá lọ́jọ́ tí tòní. Tó mo lérò pé ẹ gbọ́ tọ́pìkì ètò tí bàbá wa mú wá fún wa ní orí ètò lórí afẹ́fẹ́ ní èní yìí. Mo fẹ́ kí kó tó di pé a bẹ̀rẹ̀ ètò, ẹ̀yin olólùfẹ́ mi, mo fẹ́ kí ẹ kí ẹ máa wo péèjì wa yìí. Tẹ́ bá ti wá ń gbọ́ tẹ́ ń wo péèjì, ẹ dákun ẹ máa bá mi like, ẹ máa bá mi love ẹ bá mi share kó go viral, ẹ follow péèjì mi. Ẹ ṣeun gan. Tó wọ́n ní àkọlé ètò wa tèní òun ni ìwà ọ̀dọ́ láwùjọ wa. Tó bàbá wa kí ni ìwúlò àwọn ọ̀dọ́ gan láwùjọ wa? Kí ni ìwúlò àwọn ọ̀dọ́ gangan láwùjọ wa? Mo fẹ́ kí ẹ bá wa ṣàlàyé wọn. Tó ẹ ṣeun olóòtú ètò, Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́. Àmín o. Ẹ rí ìwúlò ọ̀dọ́ láwùjọ, nǹkan tó ṣe pàtàkì ni. Ìwúlò ọ̀dọ́ láwùjọ ó jẹ́ nǹkan tí gbogbo èèyàn gbọ́dọ̀ mọ̀, especially ìwọ tó bá pera rẹ ní ọ̀dọ́. Ọ̀dọ́ tó bá wà tí ò wá ríra rẹ̀ gẹ́gẹ́ bí pé òun wà purpose kan ní àwùjọ, pé òun ní ìwúlò kan tóun gbọ́dọ̀ ṣe láwùjọ, irú rẹ̀ kò tíì mọ́ra rẹ̀ ní ọ̀dọ́. Kódà lè pé irú rẹ̀ kò tíì mọ́ra rẹ̀ ní ọmọ ènìyàn, because ọmọ ènìyàn gbọ́dọ̀ mọ̀ pé kí ni ìwúlò òun láwùjọ ká tó wá sọ wípé ọ̀dọ́. Ìwúlò ọ̀dọ́ láwùjọ nǹkan tó pọ̀ ní ìyá wa. Ọ̀dọ́ láwùjọ, ọ̀dọ́ ní máa mú nǹkan tó dáa wá, ọ̀dọ́ ní sì máa mú èyí tí ò bá dáa wá. Ní ìtó já sí pé gbogbo nǹkan láyé tí egun ọ̀dọ́ bá wà ní ara, ìmọ̀ rán yàn níṣẹ́ méjì. Egun ọ̀dọ́
tó bá wà lára ìmọ̀ ràn yàn ní iṣẹ́ méjì tí eegun ọ̀dọ́ máa ń ràn yàn òun náà ni mo ti dárúkọ yẹn ìmọ̀ ràn yàn ní dáadáa ó sì máa ràn yàn ní aburú àmọ́ nínú méjèèjì èwo lèyàn wá fẹ́ lò ń bẹ̀ èyí téèyàn bá wá lò ń bẹ̀ lèyàn ó mú nítorí bá rí i pé gbogbo àwọn tí ń ṣaburú lónìí kì í ṣàwọn àgbàlagbà àwọn ọ̀dọ́ ni àwọn tẹ́ bá gbọ́ pé ibi kinní kan ṣẹlẹ̀ ń bí lónìí wọ́n dàrú wọ́n bà bíbà yé jẹ́ lọ́la lè débẹ̀ kẹ́ bá àgbàlagbà tó nírun funfun lórí níbà níbẹ̀ tẹ́ bá débẹ̀ àwọn ọ̀dọ́ lẹ́bàá tẹ́ bá tún wá gbọ́ pé kinní yìí dáa in fact wọ́n ṣe ó dá pọ̀ ó ṣe gbá ó ṣàwo ó dùn wò lójú ó rẹwà lójú ó tutù lójú tẹ́ bá débẹ̀ ní bá arúgbó ń bẹ̀ àwọn ọ̀dọ́ náà lábàá tí túmọ̀ sí pé ọ̀dọ́ ní ń tún nǹkan ṣe ọ̀dọ́ ní sì ń ba nǹkan jẹ́. tí mo bá gbọ́ yín yé dáadáa ẹni pé ibi tí èèyàn bá ti bá ọ̀dọ́ lè bá ibi tí ọ̀dọ́ tá a bá ti bá ọ̀dọ́ ní tó ń hùwà tí ò dáa lè bá àgbàlagbà ní ibi bẹ̀. ní bá àgbàlagbà ń bẹ̀. tí bá sì yín gbọ́ gan ẹ tún ní ọ̀dọ́ ní ba nǹkan jẹ́ òun náà ní tún nǹkan ṣe. bẹ́ẹ̀ni gan Ọlọ́run ní kúrò làákàyè yín. Ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì òun ni pé kí ló ń fa ìwà jàgídíjàgan fún àwọn ọ̀dọ́ ní láwùjọ wa? olóòtú mo tún kí yín lẹ́ẹ̀kan sí ìwà jàgídíjàgan fáwọn ọ̀dọ́ láwùjọ wa tó ṣe rí ìwà jàgídíjàgan tá à ń sọ̀rọ̀ báyìí ẹ rí i pé mo níwà méjì nìwọ̀ ọ̀dọ́ ìwà tó dáa àti ìwà abú nínú ìwà abú ọ̀dọ́ òun ni ìwà jàgídíjàgan wà ọ̀dọ́ tó bá jẹ́ ọ̀dọ́ tó bá dáa tọ́jú ọ̀dọ́ onílàákàyè tí làákàyè rẹ̀ tutù tó sì jáde nílé eré kò ní hùwà jàgídíjàgan nǹkan tó ń fa ìwà jàgídíjàgan fún ọ̀dọ́ àkọ́kọ́ níbẹ̀ ni pé ká lọ wo ìpìlẹ̀ òun ni ó sọ̀rọ̀ ìpìlẹ̀ èèyàn òun ni ó túmọ̀ irú èèyàn wo ni èèyàn jẹ́ ìpìlẹ̀ èèyàn òun ni ó sọ ìwà wo ló yẹ kéèyàn hù ní àwùjọ ìpìlẹ̀. network ó ti skip. Network ó ti kàn network. mo tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá mo tọrọ àforíjì ọ̀dọ́ tẹ́ bá rí tí máa ń hùwà jàgídíjàgan ní àwùjọ ìpìlẹ̀ rẹ̀ ni ẹ jẹ́ ká lọ wò àwọn Yorùbá náà wọn ọ̀gọ̀ Yorùbá sì kún ní làákàyè bẹ́ẹ̀ wọ́n kún lọ́gbọ́n Yorùbá ní ilé là ń wò ká tó sọmọ ní orúkọ ọ̀dọ́ tí bá ń hùwà jàgídíjàgan ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wo inú ilé wo ló ti jáde inú ilé wo ló ti bí tá bá wá wo inú ilé tán á wá wo àwọn wo làwọn tó bí á wo ìyá á sì wo bàbá tí irú ẹni bẹ́ẹ̀ tí ò bá mu láti inú ilé tí wọ́n ti bí yóò mú lára ìyá àbí kó sì mú lára bàbá network yóò wá fi titi ẹ̀ yóò fẹ́ kún tó bá fi titi ẹ̀ yẹn kún òun ló wá di pé yóò àdì ohun tí ó máa tàn káàkiri ayé yóò wá di ohun tó ń pé òun náà ní group yóò ní àwọn gang tó ń pé wọ́n mọ hùwàkíwà yìí káàkiri ní ìtọ́já sí pé kò bójú mu látara bẹ́ẹ̀ ẹ mọ̀ rí àwọn ìwà yìí tọ́já sí pé ẹlòmíì ọmọ mu igbó ìmukúmu oríṣiríṣi nǹkan tí wọ́n mu bíi codeine bíi kókè igbó kinní kan ẹ rọpọ̀lọpọ̀ ọrú wọn bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ mú àwọn tẹ́ bá ti rí tí bá ti ń mú báyẹn wọn èé ṣe ọ̀dọ́ gidi láwùjọ àwọn tí a ń pè ní oníjàgídíjàgan nínú ọ̀dọ́ nìyẹn kódà tẹ́ bá rí pé wọ́n bá fẹ́ da nǹkan rú níbì kan bí àwọn ìjọba àbí àwọn kinní kan ẹ rí i pé irú àwọn ọ̀dọ́ báyìí àwọn ni wọ́n máa ń lò láti fi ṣe sùtá fáwọn èèyàn láti fi ba nǹkan jẹ́ ọyẹ lọ gbé níbí báyìí ọyẹ lọ pa àwọn ọ̀dọ́ tọ́já sí ń pé wọ́n ṣe jàgídíjàgan nìyẹn tí wọn ò sí níbi kí nǹkan dáa bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun gan-an bàbá wa Ọlọ́run ò ní kúrò làákàyè yín nísìnyí pé àlàyé yín ni ó fi ń yé wa pé tó wọ́n ní bàbá ìrínisí nìṣeni lọ́jọ́ bàbá ṣe rìn sí la fi ń kó ni àyùbọ̀ mọ́ ń sọ Yorùbá. ẹ bá mi láùdù máìkì yẹn díẹ̀ mi ń gbóhùn yẹn dáadáa mọ́.
wọ́n ní ṣé ń gbọ́ mi báyìí ṣé ń gbọ́ mi. yà mo ti ń gbọ́ díẹ̀ díẹ̀ báyìí. díẹ̀ kẹ̀. bẹ́ẹ̀ ni. bó ni. wọ́n ní ìrínisí ní ìṣeni lọ́jọ́ bá a bá ṣe rìn sí la ṣe ń kó ni. bẹ́ẹ̀ ni. wọ́n sì ní ilé làwò ká tó sọmọ lórúkọ nínú àwọn àlàyé yìí ni ó túmọ̀ sí pé ọmọ tó bá ti ń ṣe ìwà jàgídíjàgan yìí ó túmọ̀ sí pé bóyá àtọ̀dọ̀ àwọn òbí ẹ̀ iná ni bóyá kò ní alámòjútó dáadáa àbí kò lálámòjútó dáadáa ló fi yàyàkuyà àbí bẹ́ẹ̀ kọ́ torí ọmọ tí ò bá ló ń bá wí ó ti di dandan kó mọ hùwàkíwà àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ ni. nǹkan tí ìbéèrè mi kẹta òun ni kí ni ọjọ́ ọ̀la àwọn ọ̀dọ́ yìí lórílẹ̀‐èdè wa kí ni ọjọ́ ọ̀la àwọn ọ̀dọ́ yìí tàbí kí ni àríwòye àwọn ọ̀dọ́ wa yìí ní láwùjọ wa kí ni àwọn àríwòye. ẹ ṣeun olóòtú ọjọ́ ọ̀la àwọn ọ̀dọ́ báwo ni ó ṣe dáa ọjọ́ ọ̀la àwọn ọ̀dọ́ ó sọ pé ó sì máa dáa. àmì ò kọ́dà náà látọwọ́ èmi látọwọ́ gbogbo àwa tí a jọ ń gbọ́ra wa ní àkókò yìí òun ni ọ̀nà tí a lè tọ̀ tí ọjọ́ ọ̀la ó fi dà torí wípé àwa náà la máa rìn nípasẹ̀ báwo ni ó ṣe máa dà. ọjọ́ ọ̀la ọ̀dọ́ lè dà látara àwọn nǹkan kan àwọn ìgbésẹ̀ bíi mélòó kan. àkọ́kọ́ náà ọjọ́ ọ̀la ọ̀dọ́ ó lè dà látọwọ́ ọ̀dọ́ fúnra lára ẹ̀ látara yín pé kí ni gbìyànjú ọ̀dọ́ kí ni hùwàsí ọ̀dọ́ báwo ni ọ̀dọ́ ṣe ń lora ẹ̀ ọ̀dọ́ mi ti wo rẹ̀ ń pé lénìí gbogbo orílẹ̀-èdè ayé ti dàrú ayé ti bàjẹ́ àtijẹ àti mu kò sí látara bẹ̀ ó kọ́ sí ohun tí ọ̀dọ́ mi fẹ́ ń wu ìwàkíwà tí ọ̀dọ́ mi fẹ́ ń síwà wù àmọ́ tí ọ̀dọ́ bá níròrí dáadáa ọ̀dọ́ tó fẹ́ kí ọjọ́ ọ̀la òun kó dáa yóò wò pé nǹkan tó ń ṣẹlẹ̀ lákòókò yìí ó sì ń ṣẹlẹ̀ lọ́wọ́ ni ó sì máa dáa lọ́la. but tí a bá wò pé nǹkan ọ̀dá lákòókò yìí nǹkan bàjẹ́ táwa náà wá fọ́lò rẹ̀ láti máa bàjẹ́ definitely a fẹ́ kí ọ̀la yẹn dáa nìyẹn. ọ̀nà àkọ́kọ́ nìyẹn láti pé àwa fúnra lára wa bọ́lọ̀ sọ̀mìtì ẹ̀mí ara wa láti pé àníṣe nǹkan yìí ọ̀dà tá a bá ti sọ̀mìtì ẹ̀ ọ̀la wa náà ọ̀dà. ẹlẹ́ẹ̀kejì ọ̀nà tí ọjọ́ ọ̀la ọ̀dọ́ tí ó fẹ́ dáa òun ni látọwọ́ àwọn ìjọba gbogbo orílẹ̀-èdè gbogbo kọ́ńtírì ẹ jẹ́ ká wo bó ní ìjọba kọ̀ọ̀kan ṣe ń ṣe ìlú wọn báwo ni wọ́n ṣe ń ṣe ètò ìṣèjọba wọn ẹ gẹ́tì báyẹn ifun títí tó fi dé orílẹ̀-èdè nàìjíríà tá a wà yìí báwo ni wọ́n ṣe ń ṣèjọba ìṣèjọba táwọn ìjọba wa bá ń ṣèjọba lé wa lórí òun ni ó túmọ̀ ọ̀la ọ̀dọ́ wípé kí ni ọ̀la yẹn kí ló máa sọ torí pé òní ń sọ̀rọ̀ lọ́wọ́ ohun tó làyàn wá sọ àti mọ̀ àmọ́ ohun tó dáa lójú ni pé tá a bá ṣe dáadáa lónìí dandan ni kí ọ̀rọ̀ tí ọ̀la wa ọ̀rọ̀ tí ó sọ yóò jẹ́ ọ̀rọ̀ tí ó dáa yóò jẹ́ nǹkan tí ó mú orí wú fún àwọn ọmọ tí ń bọ̀ ní ọ̀la tí túmọ̀ sí pé àwọn ọ̀dọ́ ẹ jẹ́ ká fọkàn balẹ̀ pé ọ̀la wa sì máa dáa látara ìgbìyànjú wa látara ìhùwàsí wa látara ìṣesí wa látara wípé ká mọ́ rora wa pin nítorí pé téèyàn bá ti rora ẹ̀ pin ẹgẹ́ ti báyẹn ó lè mọ́ mú láti ń pé òun ṣẹ̀ tún nírètí kan àmọ́ tó bá wò ń pé òkè ohun kan tó ń ṣẹlẹ̀ lónìí kò ṣe pé yóò mọ̀ ṣẹlẹ̀ lọ bẹ́ẹ̀ títí láéláé ẹni tó bá nírò rí bẹ́ẹ̀ kò ní hùwàkíwà ẹni tó bá nírò rí bẹ́ẹ̀ kò ní hùwà jàgídíjàgan ẹni tó bá nírò rí bẹ́ẹ̀ kò ní hùwà ẹ jẹ́ ká ba nǹkan jẹ́ ẹni tó bá ní irú ròrí báyẹn kò ní hùwà ń pé jẹ́ kí n bá tọmọ làkejì jẹ́ gbogbo ẹni tó bá ti lè kíìpù gbogbo àwọn nǹkan tí ò dá wọ̀nyí pẹ̀lú àṣẹ Ọlọ́run kó lọ nífọ̀kànbalẹ̀ pé ọ̀la wa dà èmi sì sọ pé ọ̀la wa máa dà ká fọkànbalẹ̀. àmì òkú dáná ni ìbéèrè mi tí mo tún fẹ́ mú wá òun ni pé kí ló fà á tí kí ló fà á tí àwọn ọ̀dọ́ wa tí ayé wọn fi ń bàjẹ́ lọ báyìí
Ọlọ́run ò ní jẹ́ káyé wọn bàjẹ́ o. Kí ló fà á tọ́rọ̀ wọn fi ń dojúrú báyìí? Ṣé látọwọ́ òǹbí ni àbí àwọn ìjọba wa? Torí pé tá bá wò ó dáadáa, ẹ rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lóòótọ́ ó wà nígbà kan rí o bọ̀ kò pọ̀. Ẹ rí i pé nísìnyí ó ti ń wọ̀sì sí àwọn ìjọba wa yìí gan. Wọ́n ti ń rán àwọn ọ̀dọ́ wa ní àwọn, wọ́n ti sún àwọn ọ̀dọ́ wa, wọ́n ti sún wọn kan ògiri. Débi tó yẹ pé ẹ̀mí wọn ti pin. Tó yẹ pé gbogbo àwọn iṣẹ́ tí ò yẹ kí wọ́n ṣe, àwọn ìrìn tí ò yẹ kí wọ́n rìn, wọ́n ti ń rìn. Pé ohun tó fà á ni pé ìjọba yìí ó ti fún pinpin mọ́ wọn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ dákun bí wọ́n ṣe ń ba lọ yìí, ṣé ayé àwọn ọ̀dọ́ ó sì dáa báyẹn? Àbí kí ni ẹ rò sí ọ̀rọ̀ ni? Torí gbogbo ẹ̀ nísìnyí ẹ rí i pé lọ́tùn lósì òǹkálùkù ni pé ẹja pín ni, tọ̀hún pé ẹja pín ni. Ẹ rí i pé àgbépọ̀ wa yìí kò rọrùn. Àgbépọ̀ wa ẹ rí i pé apá kan ń jìyà, apá kan ń gbádùn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ dákun ojú wo lẹ fi wo kinní yẹn ná? Ohun tí mò ń ẹ ṣeun. ni pé àwa Yorùbá nísìnyí nínú ìran mẹ́ta Ìgbò, Haúsá, Yorùbá, ó ti pé àbí Ìgbò, Haúsá, Yorùbá, yes. Ẹ rí i pé Haúsá ń gbádùn, Yorùbá ń jìyà, Ìgbò ń jìyà. Ìgbò ti jẹ tiwọn darí, àwa lókù orí wa tún ni wọ́n ti fi ń fàgbọ́n báyìí, àwa là tún jìyà. Àwọn kàkà kí àwọn olórí wa kí wọ́n gbà wá kalẹ̀, kàkà tí wọ́n fi gbà wá kalẹ̀, ilẹ̀ Haúsá náà lọ ń ṣe gidi sí. Ẹ dákun ẹ rí i pé wọ́n tún ba ayé àwọn ọ̀dọ́ wa jẹ́, àbí kí ni ẹ rò ná? Ṣé kìí ṣe pé wọ́n ń ba ayé àwọn ọ̀dọ́ wa jẹ́ báwọn? Ẹ rí i pé ẹlòmíì gan kò lẹ́mìí àti fa wàhálà, bọ̀ wọ́n ti sun kàn gírí, yóò sì jẹun, ó nídìí owó. Ṣé à ń pé iná ló fà á táwọn èèyàn tán fi lọ ń ṣe pààyàn, tán lọ ń jalè, tán lọ ń ṣe kinní. Ẹlòmíì ò déédéé jalè o, ẹlòmíì ò déédéé fẹ́ pààyàn o, but kò sọ́nà míì fún mọ́. Ẹ dákun ṣé òbí ló ran níṣẹ́ yẹn ni àbí àwọn ìjọba wa náà sún wọn débẹ̀? Ojú ẹ bá yànnà náà rìn. tó a kí yín lẹ́ẹ̀kan sí olóòtú ètò. Ọlọ́run ní jí ó bàjẹ́. Àmín. Ọlọ́run yóò ṣàánú gbogbo wa. Àmín o. Ṣé ẹ rí ọ̀nà tí ayé ọ̀dọ́ fi ń bàjẹ́, ọ̀nà méjì ni. Tọ́ ẹ sáwò. Ọ̀nà méjì ni ayé ọ̀dọ́ fi ń bàjẹ́. Àkọ́kọ́ ni pé ọ̀dọ́ tó fi ọwọ́ ara rẹ̀ tó fi ba ayé ara ẹ̀ jẹ́. Nítorí pé ṣé ẹ mọ̀ pé nígbà míì èèyàn á máa fọwọ́ ara èèyàn á máa fi tún nǹkan ṣe. Ìgbà míì èèyàn á sì máa fọwọ́ ara èèyàn á tún máa fi ba nǹkan jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ mi ti fi ọwọ́ ara rẹ̀ ba ọ̀la ara ẹ̀ jẹ́ fúnra lára ẹ̀ lọ́tọ̀. Lọ́nà wo? Òun látara mọ́ mu ìmukúmu, ìmọ̀ kẹ́gbẹ́kẹ́gbẹ́, ìmọ̀ ṣe jàgídíjàgan, ìmọ̀ ṣe tọ́ọ̀gì fáwọn olóṣèlú, fáwọn ìjọba, nǹkan kan yẹn, ọ̀dọ́ tó ń ba ọ̀la ara ẹ̀ jẹ́ nìyẹn. Àmọ́ ẹ̀ wá rí i tó jẹ́ olórí rẹ̀, òun nìyí táwọn ìjọba wa ń kọ̀ sí. Olóòtú, èyí tó jẹ́ olórí rẹ̀, òun nìyí táwọn ìjọba ń kọ̀ sí. Torí wípé àwọn tó ń ṣe jàgídíjàgan, àwọn tó ń ṣe tọ́gìs káàkiri ìlú, àwọn wo ní lò wọ́n? A rí i pé kìí ṣe pé ìlé lóra mi fúnra mi nísìnyí pé mo fẹ́ ṣe tọ́gì ara mi, ẹnìkan ni ó lò mí. Àwọn wá làwọn tí ń lò wá, àwọn tí wọ́n ń lò wọ́n láti ṣe tọ́gìs ẹgẹ́ ti báyẹn, àwọn gangan ni wọ́n ń ba ayé ọ̀dọ́ jẹ́. Ní èyí tó jásí pé èyí tó wọ́pọ̀ ńbẹ̀ òun làwọn ìjọba, èyí tó wọ́pọ̀ ńbẹ̀ òun làwọn aláṣẹ, èyí tó wọ́pọ̀ ńbẹ̀ òun làwọn olówó, àwọn èèyàn ńlá, àwọn ọ̀tọ̀kùlú èèyàn. Àwọn ni wọ́n ń ba ayé àwọn ọ̀dọ́ jẹ́. Tẹ́ bá jẹ́ ká wo for example, ẹ sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè nǹkan kan, example ẹ jẹ́ ká wo orílẹ̀-èdè Nàìjíríà lápèjúwe. A rí i pé bá a ṣe wà yìí, gbogbo ayé ló ń gbọ́ wa, gbogbo ayé ló sì ń wò wá. Àmọ́ kọ́ńtì ibi táwa wà, ẹ jẹ́ ká fi ṣe example. Orílẹ̀-èdè Nàìjíríà ó kọ̀ǹtẹ́nì nǹkan èdè mẹ́ta papọ̀. Ó fún wa ní Yorùbá, ó fún wa ní Haúsá, ó dẹ̀ fún wa ní Ìgbò tájọ ń kọ̀ǹtró orílẹ̀-èdè Nàìjíríà. Báwa ṣe là ń kọ̀ǹtró orílẹ̀-èdè Nàìjíríà yìí pẹ̀lú èdè mẹ́tẹ̀ẹ̀ta, ǹjẹ́ nǹkan tí à ń ṣe lórílẹ̀-èdè Nàìjíríà, ǹjẹ́ ó sì ń ṣakuléètì èdè mẹ́tẹ̀ẹ̀ta? Káì olóòtú, ǹjẹ́ nǹkan táwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe, ǹjẹ́ ó ń ṣakuléètì àwọn èdè mẹ́tẹ̀ẹ̀ta? Ǹjọ́ wọ́n ń ṣe déédéé
láàrin èdè mẹ́tẹ̀ẹ̀ta. Tí wọ́n bá fẹ́ pín mínísítà bó wọ́n ṣe ń pín, bí wọ́n bá fẹ́ pín gbogbo ipò tí wọ́n ń pín ní House of Senate, House of Rep, nǹkan kan, báwo ni wọ́n ṣe ń pín? Ǹjẹ́ ẹlẹ́yàmẹ̀yà wà ń bẹ̀ àbí kò sí? Àkọ́kọ́ ibi tí corruption ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. Tẹ́ bá jẹ́ ká wò orílẹ̀-èdè Nàìjíríà báyìí, ẹ rí pé a sì wà lórí pé Yorùbá nation, Yorùbá nation, Yorùbá nation. A máa dá dúró, kò sí nǹkan kan tó bí Yorùbá nation bí kì í ṣe ń pé Yorùbá wò ń pé ìrẹ́jẹ yìí ṣe kí ni ó tó gẹ́. Tó bá já sí wípé ìmọ̀ pín nǹkan tó já sí pé àwọn tá à ń gbé síjọba wọ́n bá ń ṣe déédéé tí ò mọ sí ẹlẹ́yàmẹ̀yà, tí ò mọ sí pé ìyẹn Haúsá lèmi, èmi ni mo wà níjọba, àwọn Haúsá mi ni wọ́n gbọ́dọ̀ gbádùn mi ju àwọn èdè yòókù lọ, kò ní mọ sí wàhálà fún wa. Tó bá já sí wípé Yorùbá ló wà ń bẹ̀ àbí Ìgbò ló wà ń bẹ̀ tí ò mọ sí pé dèmi ni wọ́n gbádùn jù ni, kò ní sí wàhálà, kò ní sí corruption débi ń pàmò sọ pé a fẹ́ ṣe Yorùbá nation. A jọ ríra wa gẹ́gẹ́ bí pé we are one, ẹyọ ọ̀kan ni wá. A jọ dúró lórílẹ̀-èdè Nàìjíríà, a jọ mọ̀ ṣe dáadáa. Àmọ́ tẹ́ bá jẹ́ ká wò àwọn ìjọba gangan fún ara wọn ti fọwọ́ ara wọn dá gbogbo ẹ̀rú. Wọ́n ti fọwọ́ ara wọn, wọ́n ti fẹ́ dojú gbogbo ẹ̀, wọ́n ti fẹ́ dojú ẹ̀ délẹ̀. Kìíní yẹn wá ń bí wàhálà, ó wá ń bí fìtínà fáwọn ọ̀dọ́. Because ọ̀dọ́ tó jí láàárọ̀ tí ò ríṣẹ́ ṣe, ọ̀dọ́ tó jí sáyé ó níyàwó ó lọ́mọ, kò ríṣẹ́ ṣe, kò sọ́nà àti jẹ, kò sọ́nà àti mu. Kí ni tẹ́ expect pé irú ọ̀dọ́ yẹn lè ṣe? Ó dẹ̀ ní eegun ọ̀dọ́ lára, ó ní eegun ọ̀dọ́ ó ní lára. Ẹni ká padà sóko, tá a bá ní ká padà sóko, gbogbo èyí tó kù sílẹ̀ yìí náà ń kọ́ talent tí ó ṣe. A dẹ̀ ní ẹ̀dẹ̀ sọ pé ẹ̀yin ìjọba wa ẹni ẹ̀yin fẹ́ ká gbogbo èèyàn pátá ká wà educated, ká wà education. Ṣé ẹni tó wà lóko tó ń kọlẹ̀ tó ń roko yẹn, ṣé níbẹ̀ náà ló ti máa wà education, ló ti máa wà educated? Ṣé níbẹ̀ ló ti fẹ́ ní ìmọ̀ tẹ́ fẹ́ kó ní? Ìtumọ̀ sí pé àwọn tó ń ṣiṣẹ́ oko á fún wọn ní ẹ̀tọ́ wọn, àwọn tó kàwé á fún wọn ní ẹ̀tọ́ wọn, àwọn tó níṣẹ́ ọwọ́ a máa fún wọn ní ẹ̀tọ́ wọn. A gbọ́dọ̀ fi ẹ̀tọ́ ẹnìkankan a gbọ́dọ̀ fi dùn. Tá a bá wá ti fẹ́ lè lọ collapse ní àárín nǹkan ní pé àwọn eléyìí á fún wọn lẹ́tọ̀ọ́ wọn, àwọn tá à fún lẹ́tọ̀ọ́ wọn yẹn dandan ni láti pé kí wọ́n dà wá láàmú. Látara bẹ̀ láti ráwọn tí wọ́n mọ̀ gbébọn, látara bẹ̀ láti ráwọn tí wọ́n mọ̀ pààyàn, àwọn tí wọ́n mọ̀ dáná, tí wọ́n mọ̀ ṣe gbẹ̀ nítorí pé kí ni ẹ̀tọ́ àwọn tó yẹ kí ìjọba ó fún wọn gẹ́gẹ́ bí pé wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè, ìjọba ò ṣe kí ni, ìjọba ò fún wọn. Meanwhile, ìjọba gangan wà nínú ẹni tí ń bọjú ọ̀la ọ̀dọ́ jẹ́. Tí ìjọba bá provide iṣẹ́ síta, ẹgẹ́ ti báyẹn, tíṣẹ́ wà fún gbogbo ọ̀dọ́ tó ṣe everything tó lọ tó wà good, tí ò sí wàhálà, tí ò sí dààmú gangan, ẹnìkan ò ní àkókò kan láti fi rorí pé mo fẹ́ gbébọn. Ọ̀dọ́ kan ò ní lákòókò kan láti pé mo fẹ́ bà nǹkan jẹ́. For example, ẹ jẹ́ ká ti bì kan wò. Tí ìjọba orílẹ̀ Nàìjíríà tí wọ́n bá fẹ́ gbàyàn síṣẹ́, wọ́n máa wò ń pé okay, àwọn tá a fẹ́ gbà síṣẹ́ yìí o, àwọn eléyìí dìbò fún wa ńgbà tá a fẹ́ dìbò, àwọn eléyìí ó dìbò fún wa ńgbà tá a fẹ́ dìbò. Wọ́n máa wá fi òṣèlú, wọ́n máa fi gbàyàn síṣẹ́. Àwọn tẹ́ ní wọn ò dìbò fún yíyan, ṣe bẹ́ẹ̀ ti dìbò ẹ ti wọlé ná. Sáwọn èèyàn ṣé wọn èé ṣe ọmọ orílẹ̀-èdè yín mọ́ ni? Ṣé wọn èé ṣe ọmọ country yẹn mọ́ ni? Meanwhile, kò dẹ̀ sí bí country kan láti jọ́ta láyé ti dáyé tá a máa bá ń pé wọ́n ṣòṣèlú, ó máa jẹ́ one party in system. Ní pé party kan ṣoṣo ló máa bẹ ní country kan pé party yìí náà gbogbo country dìbò fún, so ṣeé ṣe bẹ́ẹ̀ ni. Ìwọ máa try, èmi máa try ni. Ẹni tó bá jámọ́ lọ́wọ́ òun ni ó lọ. Àmọ́ tẹ́ bá jẹ́ ká wò nísìn, àwọn òṣèlú wa wọ́n ti kí gbogbo ẹ̀, wọ́n kí àwọn tẹ́ wá kọ̀ tẹ́ fún níṣẹ́ yẹn, dandan ni láti pé kí wọ́n ṣiṣẹ́ mi náà oníṣẹ́ tí ò dáa. Àwọn olóṣèlú, àwọn ìjọba, ẹ jẹ́ ká ti bẹ̀rù ká kíyèsí, ká pera padà. Ọ̀pọ̀lọpọ̀ yìí tó wà tí ń bàjẹ́ jù nínú àwùjọ àwọn ọ̀dọ́ ó wà látọwọ́ tiwa náà, bó ṣe jẹ́ nù. Tọ́, ẹ ṣeun gan bàbá wa. A gbádùn yín gan fún gbogbo atótónu tí ẹ ti ń ṣe fún wa ní àtàárọ̀. Wọ́n ní ọmọ ọlọ́mọ là ń ránṣẹ́ mọ́sàìdé tòrutòru. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ kọ́, tó ṣe bí òwe ẹ̀yin àgbàlagbà.
ọmọ ọlọ́mọ náà la ránṣẹ́ mọ́sàájú tòtòrò ọmọ tí wọ́n ń bẹ wọn ò ní ran nírú iṣẹ́ yẹn ọmọ tí wọ́n ń gbádùn ìlú òyìnbó wọn ń sẹ́ndì àwọn ọmọ wọn lọ ṣùgbọ́n àwọn ọmọ tálíkà ńkọ́ àwọn ni wọ́n gbé pọ́npọ́ àti àdá fún ìwé kán mọ lọ kọjú ìjà kán mọ lọ kojú ìjà tó kọ́lọ́run aláàánú kó ṣàánú wa. Kí n tó tún béèrè ìbéèrè mi míì mo fẹ́ kí àwọn tí wọ́n bá tán darapọ̀ mọ́ wa lórí ètò mo kí Mr. mo kí Prince Adéọlá Àdìsá ẹ ṣeun gan wọ́n láìkì program wa ẹ ṣeun o adúpẹ́ o Ọlọ́run yóò mọ̀ sí bíbò àṣírí o ẹ ṣé o again ìbéèrè mi kejì ìbéèrè mi kẹrin àbí ìbéèrè tí mo tún ní òun ni kí ni ojúṣe àwọn ọ̀dọ́ fún orílẹ̀-èdè wa kí ni ojúṣe wọn. Ojúṣe àwọn ọ̀dọ́. Bẹ́ẹ̀ ni. Láwùjọ. Láwùjọ wa bẹ́ẹ̀ ni. Ojúṣe ọ̀dọ́ láwùjọ. Àbí wọn ò ní ojúṣe kankan tí wọ́n lè ṣe fún orílẹ̀-èdè wa kankan wọn ò ní ojúṣe kankan àbí bóyá àwọn àgbàlagbà nìkan ni wọ́n sì lójúṣe ni. Ojúṣe ọ̀dọ́ láwùjọ nǹkan tó dáa ni. Àkọ́kọ́ ojúṣe ọ̀dọ́ láwùjọ ni wípé kí ọ̀dọ́ rí nǹkan tí ń bàjẹ́ ká má bá wọn lọ́wọ́ sí káwo tún ṣe ẹgẹ́ tí báyẹn nítorí pé àwọn tó ti ṣáwájú yẹn ti ṣáwájú àwa là ń bọ̀ lẹ́yìn títúnṣe tá a bá túnṣe lónìí yẹn àwa ló máa wúlò fún lọ́la. Àkọ́kọ́ nínú ojúṣe wa nìyẹn. Ẹ̀kejì nínú ojúṣe ọ̀dọ́ òun ni pé ká rí nǹkan tó já sí pé bóyá bí àwọn olóṣèlú irú tá a sọ pé àwọn olóṣèlú wa ń ṣe yẹn ẹgẹ́ tí báyẹn káwọ ọ̀dọ́ ká dìde ká kọ̀ ẹ jẹ́ ká kọ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa tẹ́ ń ṣòṣèlú tẹ́ ti wà níwájú àgbàpẹ́yìn náà làkọ́kọ́ àbá yín jà sí àmọ́ yìí tẹ́ ń ṣe kalẹ̀ yìí tẹ́ bá lọ tán àwa la kù ẹ mọ́ jẹ́ kó bàjẹ́ ọ̀dọ́ gbọ́dọ̀ dìde láti ń pé kí ọ̀la wa náà kó lè dáa àràpá ojúṣe ọ̀dọ́ ni. Ojúṣe ọ̀dọ́ bákan náà ni pé ká wo community wa ká wo environment wa ká wo àwọn kí ni nǹkan tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn wo ni ìyà ń jẹ àwọn wo ló kù dẹ́ka tó fún ẹ jẹ́ ká ṣègbésẹ̀ lórí wọn nítorí pé tá a bá ṣègbésẹ̀ lórí wọn wọ́n lè mọ́ lọ hùwàkíwà wọ́n lè mọ́ lọ jalè wọ́n lè mọ́ lọ ṣe nǹkan míì báyẹn gẹ́tì báyẹn àmọ́ táwọn ọ̀dọ́ bá ti rí bẹ́ẹ̀ a máa dìde a máa tẹ́kì irú àwọn ẹni bẹ́ẹ̀ láti wá àwọn nǹkan tó wà òkè láti ṣe fún wọn kínú wọn lè dùn. Ẹlẹ́ẹ̀kẹrin nínú ojúṣe ọ̀dọ́ ní pé ká wo àdúgbò bí tá a bá wà bóyá títì ojú ọ̀nà wa bóyá kò dáa ó kù dẹ́ka tó ká wá kóra wa ká pera bọ́ síta láwùrọ̀ ọjọ́ kan ó yá gbogbo ọ̀dọ́ yẹyá ẹjá tọ́nà yìí ṣe táwọn ìjọba ọba ti bá wa ṣe ó yá ẹjá sáré ṣe nítorí pé àwa ọ̀la àwa là ń bọ̀ wá lò ó ẹgẹ́ ti báyẹn kódà kárí kòtò kó jìn láàrin títì tíjọba ọba ti dá ọ̀dà sí káwọ̀ ọ̀dọ́ pera wa jọ ká kóyèpẹ̀ ká fi fílẹ̀ ká di nítorí accident kọ́mọ̀ mọ́ kọ́ sí accident ẹgẹ́ ìbáyẹn ojúṣe ọ̀dọ́ ni àti gbogbo àwọn nǹkan tó lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní nǹkan tó dáa táwa náà mọ̀ pé eléyìí nǹkan tó dáa tí wọ́n bọ̀lọ̀ bá wa ń bẹ̀ ni gbogbo ohun tá a bá ti ń ṣe táwa náà rí pé nǹkan tí wọ́n bọ̀lọ̀ bá wa ń bẹ̀ ojúṣe ọ̀dọ́ ni nítorí pé àgbàlagbà tó ti darúgbó tó nírun funfun lórí kan kò ní dìde láti gbọ́kọ́ mú láti mọ áfíìlì títì ẹ̀rí pé tá a bá ń travel lójú ọ̀nà ẹ mọ̀ pàdé àwọn èèyàn tí wọ́n bá ń lọ lójú ọ̀nà ẹ mọ̀ ráwọn kan tí wọ́n mọ̀ fi yèpẹ́ dójú ọ̀nà tí wọ́n mọ̀ já ewé tí wọ́n mọ̀ ṣe báyìí láti pé káwọn lọ́kọ̀ fáwọn lówó ojúṣe ọ̀dọ́ ni nǹkan tó dẹ̀ dáa ni àti bẹ́ẹ̀ 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 lọ ojúṣe àwọn ọ̀dọ́ pọ̀ gbogbo àwọn ọ̀dọ́ mo fi àkókò yìí mo fi ń rọ̀ wá gbogbo nǹkan tá a bá mọ̀ ní nǹkan tó dáa tó yẹ ká ṣe tí ó tún àwa fún ara wa tí ó tún wa ṣe tí ó tún àwọn ọmọ táwa náà bá bí tí ó tún wọn ṣe ní ọ̀la wa ẹ jẹ́ ká gbìyànjú láti mọ̀ ṣe gbogbo èyí táwọn ìjọba ń lò wá nílòkulò tí wọ́n fi wá ń ṣe tọ́ọ̀gì káàkiri yẹn ẹ jẹ́ ká gbé jùlẹ̀ kì í ṣe ojúṣe ọ̀dọ́ ká mọ gbébọn ká mọ kọ́ àdá ká mọ gúngò kì í ṣe ojúṣe àwọn ọ̀dọ́ ojúṣe àwọn ọ̀dọ́ ni pé àní ọ́fíìsì yẹn ṣẹ̀ àwa náà fẹ́ wọ ọbẹ̀ nǹkan tó bàjẹ́ níbẹ̀ a fẹ́ tún ṣe ojúṣe àwọn ọ̀dọ́ nígbà kí ló dé láàrin haúsá àti yorùbá àbí láàrin yorùbá àti yíbò èdè àìyedè fẹ́ wáyé kìnnìkan ọyá ẹ̀yin ọ̀dọ́ ẹgbẹ́ yín kọ̀ dìde lẹ́gbẹ̀ẹ́ kínní ẹgbẹ́ kejì ẹ lọ pẹ̀tù sáwọ̀ ẹ lọ ṣàtúnṣe ojúṣe ọ̀dọ́ ni
àti bẹ́ẹ̀ 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 lọ tí ó yẹ kí ọ̀dọ́ kí a máa ṣe. Ẹ ṣeun gan bàbá wa, ẹ kú atótónu látàárọ̀. Tó ìbéèrè mi tó kẹ́yìn òun ni mo fẹ́ béèrè yìí. Tó ìbéèrè mi náà ni pé irú ìyípadà rere wo ló lè bá ọ̀dọ́ tí ó ń mu ìmukúmu, irú ìyípadà rere wo ló lè bá wọn? Ìgbọ́ Yorùbá yẹn dáadáa ìyá wa o. Irú ìyípadà rere wo ló lè bá àwọn ọ̀dọ́ tó ń mu ìmukúmu? Kan mu kinní, ṣé àbí wọn ò lè yí padà ni, àbí ṣé wọ́n máa mú lọ náà ni, àbí ìyípadà sì lè bá wọn? Mo rò pé ẹ gbọ́ mi yé. Àgbọ́yé. Àbí nígbà wọn ti mú yẹn ó ti di permanent nìyẹn, àbí ó sì lè change. Ìyípadà rere ó lè bá ọ̀dọ́ tí mùmúkúmu, ọ̀dọ́ tí ń ṣe tọ́ọ̀gì, ọ̀dọ́ tí hùwàkíwà, ìyípadà rere lè bá wa. Àmì o. Ẹ jẹ́ ń sáré gbé láti ibì kan, ẹ jẹ́ gbé látọ̀dọ̀ àwọn oní healthline. A rí i pé ẹni tí ń bá mu sìgá, ìjọba ò sọ pé kéèyàn má mu sìgá, but lọ́dọ̀ àwọn healthline wọ́n jẹ́ ká mọ̀ pé sìgá mímu ń máa ń dá méjì ara ẹ̀, ń máa ń ba nǹkan jẹ́ nínú ara. And again, bí àwọn tó máa ń mu àṣà tó máa ń fi àṣà símú, a rí i pé wọ́n ló òun náà máa affect body lọ́dọ̀ àwọn ní healthline. Gbogbo orú wọn yẹn tẹ́ bá bí wọ́n máa sọ fún yín pé àwọn ti adapt mọ́. Ẹ get bá àwọn ti adapt mọ́, àwọn ò lè fi sílẹ̀. Bẹ́ẹ̀ ní tòótọ́ wọn ò lè fi sílẹ̀ gẹ́gẹ́ báwọn ṣe sọ. But táwa bá fẹ́ kí ìyípadà rere kó dé bá inú ayé wọn, ẹ get, àwa la máa fà wọ́n mọ́ra. Àwa tí a mu sìgá, àwa tá a mu ọtí, àwa tá a fi àṣà, ẹ má jẹ́ ká lé wọn jìnnà sí wa. Ká lé wọn jìnnà yẹn á ràn wọ́n lọ́wọ́. Ẹ jẹ́ ká fà wọ́n mọ́ra. Tá a bá fà wọ́n mọ́ra látara ọ̀rọ̀ sísọ a máa tún ayé yẹn ṣe. Ọ̀rọ̀ sísọ lè mú ìyí rere padà bánú ayé wọn. Ẹni tí mu ọtí nísìnyí tí mo mu bí ìgò 3 lójúmọ́, tẹ́ bá dọ́dọ̀ àwọn dókítà tó bá fún ní bed rest, wọ́n lè mú ìgò 3 yẹn lójúmọ́, wọ́n máa sọ di 2 fún. Tí wọ́n bá treat ẹ̀ lọ fá, tí wọ́n dọ́gbọ́n yọ ẹyọ kan yẹn kúrò níbẹ̀, tó bá yá wọ́n máa mú gbẹ̀yọ̀ kan, wọ́n sọ de ẹyọ kan àtàbọ̀, wọ́n tún máa bọ̀ kúrò. Tó bá yá wọ́n mú ẹyọ kan kó ń bẹ̀, yóò kọ ẹyọ kan sẹ́yìn pé a ti mú 2 báyẹn. Àwọn dókítà tí wọ́n jẹ́ healthline, tí wọ́n bá rẹ̀yàn tí ń bá mú ìmú gbó àbí mu kinní kan, wọn ò ní sọ pé kó má mú mọ́. No, tí gbogbo yín bá sọ pé kinní tí mú yan ló ṣe gbá nísà, ẹ̀rí tí dókítà máa sọ pé ẹ fi sílẹ̀, ó máa fi sílẹ̀. Àwọn dókítà máa calm yín down látara pé kí ni wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe, orí wọn pé. Wọn ò ní gba nǹkan yẹn lọ́wọ́ ẹnìyẹn lẹ́ẹ̀kan náà, nítorí pé àti gbà lẹ́ẹ̀kan náà yẹn ó lè affect ẹ̀. Ó lè tún dá nǹkan míì tá a fẹ́ kó ṣẹlẹ̀, ó lè dá sí la lóhun tí ń rí jẹ tí ò rí jẹ mọ́, ó lè fa kú òjijì fún. Bí àwọn tó mu gbó kẹkàn gbálẹ̀ kan náà, tí ò bá rí mu ara rẹ̀ lè máa gbọ̀n, àbáwọn tó máa mu tramol nǹkan kan ara lè máa gbọ̀n, ó lè fa kú òjijì. But látara ìmọ̀ gbà díẹ̀ yẹn yóò kó lẹ́mìí rẹ̀, yóò dín pé kò sí ẹ̀ nírántí rẹ̀ mọ́. Tá a bá wá ti ń gbà yẹn, a máa fi nǹkan míì tó dáa yẹn a lè máa fi replace fún. Ẹ lè máa fún bí mineral. Ẹni tí máa ń mu sìgá nìkan, ẹ lè mú bóyá bí obì àbí tọ́mtọ́m, èèyàn máa fi replace fún. Ẹ get báyẹn, a máa gba nǹkan tí ò dáa kúrò, a máa fi èyí tó dáa, a máa fi replace. Àkọ́kọ́ nìyẹn tó jẹ́ pé ọjọ́ ọ̀la àwọn tí mùmúkùmù ó sì lè sọ rere. Ọ̀nà kejì tí ìyípadà rere lè fi bá gbogbo ẹ̀dá tí mùmúkùmù, òun náà tún ni látọ̀dọ̀ àwọn gọ́fmẹ̀ntì. Gọ́fmẹ̀ntì lè contribute sí àwọn tí mùmúkùmù. Ẹni tí mu gbó, ẹni tí mu gbá, tí máa wó tẹ́ kó, ẹ má kó wọn láti fìyà jẹ wọ́n lásán. No, ìfìyàjẹ wọn lásán, tẹ́ bá fìyà jẹ wọ́n, tẹ́ everything, tẹ́ bá padà jù wọ́n lẹ̀, tẹ́ dà wọ́n lọ ẹ̀wọ̀n, wọ́n ṣe gbẹ̀, tẹ́ bá fi wọ́n lẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n tán, tí wọ́n bá dé ó tún máa corrupt ju ohun tí wọ́n ń jẹ tẹ́lẹ̀ kẹ́ tó gbé wọn lọ.
bẹ́ẹ̀ sì ni mímú tẹ́ ẹ mú wọn, gbígbé tẹ́ ẹ gbé wọn lọ sẹ́wọ̀n yẹn, ẹ̀kọ́ tó yẹ kí wọ́n kọ́ nínú ẹ̀wọ̀n ni pé ohun tẹ́ ẹ fẹ́ kí wọ́n fi sílẹ̀ kí wọ́n fi sílẹ̀ kí wọ́n tó jáde níbẹ̀ yẹn. ẹni tí mú gbó tẹ́ ẹ arrest ẹ̀ tẹ́ ẹ gbé lọ sẹ́wọ̀n, ó wá lò oṣù 6 lẹ́wọ̀n, tó bá ti ẹ̀wọ̀n yẹn dé, ká ní gọ́fìmẹ̀ntì bá fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ tó péye nínú ẹ̀wọ̀n, tó bá dé igbó yẹn kò ní mú mọ́, because nǹkan tí ò rí jẹ fódìdí oṣù 6 ẹgẹ́ tì báyẹn sẹ́yìn pé kò ní lè béèrè mọ́. but ìgbà tẹ́ pé wọ́n wà nínú ibi tí wọ́n wà yẹn náà, wọ́n tún rí nǹkan tí wọ́n ń jẹ tẹ́ fi gbé wọn, wọ́n tún rí jẹ níbẹ̀ náà. nǹkan tí ẹ fẹ́ kí àlàáfíà ara wọn sọ èso rere tẹ́ fẹ́ kó jáde mẹ́ kò ní jáde. ẹ̀yin gan ẹ̀ ní rí achievement lórí ohun tẹ́ fẹ́ lórí ẹ̀. gọ́fìmẹ̀ntì bá arrest gbogbo àwọn tí ṣe irú nǹkan báyìí, jàgídíjàgan, tọ́ọ̀gì, nǹkan tẹ́ bá arrest wọn, ẹ má fìyà jẹ wọn lásán, ẹ fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́, ẹ kọ́ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́. gbogbo táìmù tẹ́ fi arrest wọn tí wọ́n fi wà ní remand lọ́dọ̀ yín yẹn, ẹ fi fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ nǹkan tí wọ́n ń jẹ 20 bẹ́ẹ̀ ṣe di kù sí 10, látòrí 10 bí ó ṣe di 5, látòrí 5 bí ó ṣe di 2, látòrí 2 bí ó ṣe di ẹyọ̀kan, látòrí ẹyọ̀kan bí ó ṣe kó mbẹ̀ pátápátá. ohun tó yẹ kí ìjọba wà fún nìyẹn. kì í ṣe pé káwọn pé ẹni yìí ṣàbúrú ṣàìdá wa mú, ó yẹ lọ tì mẹ́wọ̀n, ó yẹ mọ fìyà jẹ, no, ohun tó kàn kọ́ yẹn. because tẹ́ bá dá ẹ̀wọ̀n, ẹni tó lè escape òun lẹni tẹ́ dá ẹ̀wọ̀n gbére fún, tó ti mọ̀ pé òun ò padà wálé mọ́. àmọ́ ẹ fún yàn lẹ́wọ̀n ọdún 10, ẹ fún lẹ́wọ̀n ọdún 20 ọdún ó padà kú ọ̀la. 20 ọdún tó wá lò lọ́dọ̀ yín yẹn, ohun tó lè jẹ́ àṣeyọrí gọ́fìmẹ̀ntì ni pé kó jáde níbi tẹ́ tì í mọ́ yẹn, kẹ́yìn náà wá rí ìyípadà rere nínú ayé rẹ̀. ìyípadà rere tẹ́ wá rí yẹn ni pé ìgbà tó wà nínú àtìmọ́lé lọ́dọ̀ yín, ẹ̀yin lẹ́kọ̀ọ́ lẹ́mọ̀ fún ní ìfọ̀kànbalẹ̀ pé àwọn tó ṣe yìí má ṣe mọ̀, ẹ̀wọ̀n mọ̀ pé kíníyàn náà kò dáa, ọ̀dà ṣe báyìí ńkọ́, tó bá tún ṣe báyìí ńkọ́, tó bá ṣe báyìí yóò líkì sí wọn báyìí, tó bá ṣe báyìí yóò fọ́n ní wọn báyìí. ẹgẹ́ ti báyẹn á mọ̀ fún wọn láwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn, á mọ̀ fi àwọn nǹkan kan á mọ̀ fi tì fún wọn láti fi gba ohun tí ò dáa, láti fi gbà kò lọ́wọ́ wọn. àwọn nǹkan tí a lè ṣe nìyẹn tí ìyípadà rere tí ó fi bá gbogbo àwọn tó hùwà yẹn. ẹ ṣeun gan bàbá wa, a kú wa tó tonu látàrọ. mo kàn rọra fẹ́ fi àfikún kún ìbéèrè, ẹ má bínú pé ìbéèrè mi pọ̀. ẹ jẹ́ wọ́n ní ọ̀rọ̀ sùnùkùn, ojú sùnùkùn la máa fi ń wò. àwọn ìjọba wa yìí, ṣé àwọn tó ń jẹ́ àgbàlagbà tán wà nínú àwọn ipò yìí, ṣé àwọn nìkan ni wọ́n ní kán mọ darí wa ni, àbí báwo? tó jẹ́ pé àwọn náà wọn ò fún ọ̀dọ́ kankan sí. sẹ́wọ̀n pé nínú orin school tá a máa ń kọ́ ńgbà kan, wọ́n ní parents listen to your children, we are the leader of tomorrow. ẹ dákun, ṣé àwọn children yẹn ṣé wọ́n sì jẹ́ leader tomorrow dòní? ẹwà tọdún tí wọ́n ti ń kọ orin nìbọ̀, mi ò rí children kankan tó jẹ́ leader dòní. àwọn arúgbó yìí náà ni wọn ò fẹ́ kúrò níbẹ̀, àwọn náà sàn di leader. kí ló dé tí wọn ò fi ipò lẹ̀ fún àwọn children títí dé orí àwa yìí? sẹ́yìn pé àwa yìí a tún ti kó children, àwa náà títí di àgbàlagbà. gbogbo látọdún tó ti ń kọrin yẹn yí pé parents listen to your children, àwa ni leader of tomorrow. àwọn ọmọ ọ̀dọ́ wọn ò rí leader sí o. ṣé wọ́n ti nítò àwọn àgbàlagbà yìí nìkan ni wọ́n gbọ́dọ̀ mọ̀ ṣe leader ni? ẹ wo, ẹ rí i pé ìdádúró tí a fẹ́ dá dúró yìí, a fẹ́ ṣe àtúntò ni, a fẹ́ ṣe àtúntò nǹkan tán ṣe, because àwọn ìjọba wọ́n yan mẹ̀kúnnù jẹ sánsan ni. torí ẹ jẹ́ ká sọ òdodo ọ̀rọ̀ fúnra wa, because àkọ́kọ́ ná, tí a bá ti lè rí kinní yẹn gbà, tá a bá ti lè rí kinní dá dúró, ọ̀dọ́ la fẹ́ kó jẹ́ olórí, ọ̀dọ́ ni wọ́n fẹ́ fi síbẹ̀, because ọ̀dọ́ wọ́n rọ́ wọn sẹ́yìn sánsan, ọ̀dọ́ ò tiẹ̀ jẹ́ nǹkan kan lórílẹ̀ ayé látọdún gbọ́n wá, ọ̀dọ́ ò jẹ́ nǹkan. so kinní ìtàn fẹ́ tún tò yìí, ọ̀dọ́ ló máa ṣe, wọn ò ní farúgbó kankan sí o, ọ̀dọ́ ló máa jẹ́ leader. tó ti yé yín ní orílẹ̀-èdè tá a fẹ́ pín yẹn, ọ̀dọ́ ló máa jẹ́ kinní, because àwọn àgbàlagbà yìí, ṣé irú bàbá yìí ló yẹ kó jẹ president? ó ti dàgbà jù, abẹ́ẹ̀rí, ó ti dàgbà. so ọmọdé ló yẹ kó fi síbi kinní yẹn. ṣé àwọn ọmọdé tí wọn ò rí ilé ayé wá ni, àbí wọn ò gbóríire wá ni? àwọn náà wọn ṣe wàhálà lórí wa, torí kí la fi ń kàwé? ṣebí kábà fi lè dépò ńlá ni, tí a fi lè tọ́jú àwọn àgbàlagbà, àbí bẹ́ẹ̀ kọ́ ni?
but wọn ò jẹ́ kí iṣẹ́ wàhálà wọn tán ṣe lórí àwọn ọmọ wọn ò jẹ́ ó yọ because wọ́n kàn ná èmi ń wo ibi ìgbà tó yẹ pé wọ́n kàn ná dànù ni because ẹ náwó lórí ọmọ kó bá lè gòkè ọmọ yẹn dókè àsìkò yẹn kó gòkè ẹ̀jọ́ gòkè èyí lẹ fún òkè tẹ́ ti gùn ẹ sá ń gùn lọ ọ̀run náà ni ẹ gòkè títí àgùn lọ́run ẹ wá jẹ àjẹsẹ́kù fún àwọn ọmọ ẹ jẹ àjẹsẹ́kù fún àwọn ọmọ gbogbo àwọn ọ̀dọ́ wọn wá wúlò kankan ló jẹ́ kọ́dọ̀ yàyàkuyà ẹ dákun ṣé bó ṣe ká ṣe báyìí náà láti mọ̀ bá lọ ni kó jẹ́ kó ọ̀dọ́ náà orílẹ̀ ayé rẹ̀ sè kó ọ̀dọ́ náà kó ríra èyí pé òun rílẹ̀ ayé wá kọ́dọ̀ wọ́n kàwé ẹni tó kọ́ṣẹ́ wọn ò wúlò fúnra wọn débi tí wọ́n tẹ̀ wúlò fún ẹbí débi tí wọ́n tẹ̀ wúlò fún ìlú débi tí wọ́n tún wúlò fún orílẹ̀-èdè àti gbogbo àgbáyé ṣáà àwọn ẹni yìí nìkan ni kò yẹ kó rí bẹ́ẹ̀ iná gbogbo nǹkan tí a rò lóríṣiríṣi náà nìyẹn pé ká tiẹ̀ dá dúró gan kí Yorùbá ká try àwọn ọ̀dọ́ káwọn Yíbò náà kàn try ọ̀dọ́ káwọn Haúsá náà káwọn náà try ọ̀dọ́ pínpín tán náà wọ́n fẹ́ pín kì í ṣe pé bóyá àníbára wa sí o kì í ṣe pé àní gbé ìlú ara wa o but yóò ní gáàpù bí nísìn tẹ́ bá fẹ́ lọ jókòó nílẹ̀ Haúsá ẹ gba ìwé ẹ gba gẹ́gẹ́ bí a ṣe máa ń travel wá lóyìnbó yìí nsìn á gba èèyàn ní ID card kó tó lè wọ ìlú kan ọ̀tẹ̀ kan wọ́n gba gbogbo details rẹ lẹ̀ torí tó bá dáràn wọn ò lè tètè mọ ẹni tó dáràn sẹ́yìn pé bá a ṣe dàpọ̀ yìí á ti pọ̀ jù president kan kò lè rúlu gbogbo Nàìjíríà yẹn tán á ti pọ̀ jù that's why pé àwọn èèyàn dáhùn ò ní mẹni tó dáràn tán tí gbogbo ẹ fi ń ṣẹlẹ̀ lóṣìṣì bọ̀tọ́ ẹ pé president Ìgbò wà láyé rẹ̀ tí Yorùbá wà láyé rẹ̀ tí Haúsá wà láyé so ojú lè kára má lè mọ ẹni tó hùwà tí ò dáa abẹ́gẹ̀tì wọ́n lè mọ ẹni tó hùwà tí ò dáa bọ́tí bí gbogbo ẹ ti wà ó ti fẹ̀ jù wọn ò lè dá ọ̀daràn mọ̀ ló jẹ́ kí gbogbo ẹ mọ dàrú mọ́ra gbogbo ẹ sì kínní so àwọn bàbá yìí wọn ò jàjẹsẹ́kù fọ́dọ̀ ọ̀dọ́ kan wáyé lásán ni bí mo ṣe ń wò wọ́n kàn wáyé wọn ò jẹ́ kọ́dọ̀ ọ̀dọ́ wọn ò ní mìnì síra wọn because wọ́n kàn kàwé lásán ni wọ́n kàn ṣe wàhálà lásán fi ibi panu tó ń ṣàìsùn tó ń ṣe gbogbo ẹ̀ bí wọ́n jáde tí wọ́n gbé sàtìlọ́wọ́ báyìí wọn ò rí fi ṣiṣẹ́ bí wọ́n bá gbàyàn ṣiṣẹ́ àwọn olórí wa ẹ̀ náà máa ń fi síbi iṣẹ́ àwọn ọmọ ara wọn náà ń fi sí gbogbo ipò ṣé tálíkà ò rílé ayé wá ni àbí báwo ẹ dákun ṣé tálíkà ò rílé ayé wá ni bó gba kọ́ńtíráàtì ara wọn ni wọ́n fi sí àwọn ọmọ wọn náà fi sí bí anything tí wọ́n bá ṣe tó jẹ́ nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ wọn ni ṣé àwọn ọmọ tálíkà sí wọn ṣèyàn ni ṣé àwọn ọ̀dọ́ tí wọn wúlò ni bọ̀ tí wọ́n bá fẹ́ ṣe tó fẹ́ gbégbá ìbò ń sìn àwọn ọ̀dọ́ ni wọ́n wàá ké sí láti wá bá wọn jà bọ̀tẹ̀ ibi oríire wọn ò ní pe ọ̀dọ́ síbẹ̀ ẹ dákun ẹ bá fojú sùnùkùn wo ọ̀rọ̀ ni. adúgbò fún Ọlọ́run. ó yẹ kó rí bẹ́ẹ̀. olóòtú. ìjọba ló bà ayé àwọn ọ̀dọ́ jẹ́. Ọlọ́run ó ṣàánú wa Ọlọ́run ó ṣàánú wa. ẹ rí agbami bíi tí ẹ lọ yẹn olóòtú ọ̀rọ̀ ńláńlá ni tọ́rọ̀ sì pọ̀ níbẹ̀. torí ọ̀rọ̀ ńláńlá ni tọ́rọ̀ sí pọ̀. mo ní pé ẹ ti ń jẹ mọ́sà létí tí lọ Nàìjíríà mo yà bàbá yìí ní tẹ́ lọ kọ́wọ́ yìí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń kú nípa ti Nàìjíríà because àánú àwọn ọ̀dọ́ sẹ́rí wàláhì odidi ọ̀rọ̀ lẹ́sọ. àwọn táwa nílò òyìnbó à ń pìtì àwọn ọ̀dọ́ ńlẹ̀ gidi because sẹ́rí mi pé ẹ wà níbi ibẹ̀ ẹ̀yin ò lè mọ bó ṣe ń lọ téèyàn bá wà níta lèèyàn máa rí ohun tí ń ṣẹlẹ̀ nínú ìyà ń jẹ yín tẹ́ ẹ mọ̀ wàláhì wọ́n kàn mú gbogbo ẹ̀yin ọ̀dọ́ àti àyín tálíkà gbogbo wọn ò kórí yín bọnú kòtò báyìí wọn ò jẹ́ kójú yín expose sí yín tí lọ gbogbo nǹkan tó ń jẹ ẹ̀tọ́ yín tó ń jẹ tó ń fi ń dùn yín tẹ̀yìn ọmọ àwọn ọmọ wọn wà ń gbádùn tẹ́ bá rí bọ́n yẹn náwó yàlàyàlà nílùú òyìnbó ní àwọn ọmọ olórí yín tí wọ́n bẹ tẹ́ tó ń sọ lórí yín lé àwọn ọmọ wọn ń jáyé ìjẹkújẹ nílùú òyìnbó tí ọmọ káyàn lára báyìí pé àwọn èèyàn dẹ̀ ń sọ́fà lé àwọn olóṣèlú yìí dẹ̀ ń gbádùn ẹ̀gbọ́n ní jayé roughly ẹ jẹ́ ká yára wa ní brain ká pín yẹn wọ́n ti mọ̀ pé fùrọ̀ àwọn yóò fẹ̀ síta ni wọn ò fi fẹ́ ká pín
wọ́n ti mọ̀ pé a ti rí ti ń lọ náà wọ́n fi ní dandan àní pín á sì pín Ọlọ́run ni ó padà bá a gba ni ó gbà kalẹ̀ lọ́wọ́ gbogbo àwọn lágbára yẹn. tó àánú ń ṣe wá ní wàhálà à ń pìtì yín ni kọ́lọ́run ṣàánú ìyá mọ̀ jẹun o. tó ẹ má jẹ́ kí ọ̀rọ̀ tí olóòtú sọ ọ̀rọ̀ tí ẹ sọ odidi ọ̀rọ̀ ńláńlá ni. bẹ́ẹ̀ ni. bàbá wa oníwàásí àgbáyé nílùú Ìlọrin bàbá wa Hájì Rọ̀hìnmí bàbá ní gbogbo nǹkan ní ó mọ ní ó balance wọ́n ní gbogbo nǹkan ní. ẹ rí ní agbami tí ẹ sọ̀rọ̀ lọ yẹn a rí i pé láti ìgbà tí a ti ń bá bọ̀ kò tí especially ká sọ pé orílẹ̀-èdè Nàìjíríà nísìn kò sí ọ̀dọ́ kan tó sì ṣe president orílẹ̀-èdè Nàìjíríà rí. yóò dára fún yín. nínú gbogbo àwọn tó ṣe president orílẹ̀-èdè Nàìjíríà ẹni tá a lè pè ní ọ̀dọ́ òun ní Goodluck Emele Jonathan bàbá ni wọ́n èé ṣe ọ̀dọ́ àmọ́ ẹni tó ń pé ẹni tó ra lálàáfíà tó ra yọǹgì níwọ̀nba àwọn ni. àmọ́ tá a bá ń sọ̀rọ̀ yín pé òun ti ń jẹ́ ọ̀dọ́ ẹ jẹ́ ọdún mélòó sẹ́yìn sísìn a rí i pé àwọn ọ̀dọ́ Nàìjíríà orí wa ti ń pé ẹ get báyẹn but àwọn àgbàlagbà ní níjọ́ tá a bá gùn kọ́lá nǹkan kè a rí i pé gbogbo ọ̀dọ́ Nàìjíríà nísìn orí àwọn ò tí ì rí o Yorùbá ibi ìrònú Yorùbá níbi ìmọ̀ ìjìnlẹ̀ Yorùbá láti wò ń pé ó dàbẹ̀ ní pé ó yẹ ká ní Yorùbá nation níbi ìròrí wa láti wò ń pé ó dàbẹ̀ ní pé ibi tá a bá dé yìí ìyà tí ń jẹ wá yìí ó tó gẹ́ gbogbo nǹkan tí ń lọ mọ́ wa lọ́wọ́ kí ni tí ń ṣẹlẹ̀ because tẹ bá jẹ́ ká wò gbogbo àwọn tí ń ṣe kíní adarí orílẹ̀-èdè tá a sọ̀rọ̀ báyìí ń tòótọ́ gbogbo wọn ti ní roster nílẹ̀ ni. bẹ́ẹ̀ni. wọ́n ti ní roster ara ńlẹ̀ tó já sí pé tẹ́lẹ̀ bá ti ń kúrò eléyìí ń bọ́ sí tẹ́lẹ̀ bá ti ń kúrò eléyìí ń bọ́ sí ẹ wá jẹ́ ká bi wọ́n léèrè ń pé àwa tó wá jẹ́ sí pé àwọn bàbá wọ̀ jẹ́ nǹkan kan nígbà tí wọ́n fi wà lọ́jọ́ ayé wọn tó jẹ́ pé wọ́n bí wa sáyé àwa wá dáyà wá jẹ́ nǹkan sáwa nìṣẹ́ àìsèyàn mọ́ ni. ìdí nìyẹn tá a fi ní ibi tí corruption ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ìjọba ni. ní àkókò kan mo ṣe kéṣẹ́ẹ̀tì kan tí mo kọrin kan mo ní ẹ̀sọ́ fọlọ́gbọ́n tí ń rómùgọ̀ jẹ òmùgọ̀ lè dọ́gbọ́n lẹ́yìn ìwà ọ̀la bọ́gbọ́n bá dòmùgọ̀ ó léwu fọlọ́gbọ́n sẹ́mọ̀ àwọn bàbá yẹn ẹ̀sọ́ ọlọ́gbọ́n tí ó wò gbà eléyìí òmùgọ̀ ni ẹja mọ́ rẹ jẹ ẹja mọ́ ló mọ́ gbà ẹ ló mọ́ gbà tó tọ̀ bọ̀ tó bá dọ̀la òmùgọ̀ rẹ lè padà di ọlọ́gbọ́n. tí òmùgọ̀ bá wá di ọlọ́gbọ́n ẹ sọ fọlọ́gbọ́n àná pé ó léwu fún o nítorí pé ibi tí ọ̀bà ara rẹ̀ kò mọ̀. ìdí nìyẹn tó já sí pé ọ̀rọ̀ Yorùbá nation ó dà gẹ́gẹ́ bíi wípé òmùgọ̀ wa ó wá di ọlọ́gbọ́n ẹgẹ́ tì báyẹn ìgbà tó òmùgọ̀ wá di ọlọ́gbọ́n ọgbọ́n yẹn wá padà fẹ́ di ewu fún ọlọ́gbọ́n àná gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ Yorùbá nation rí because wọn ò nírò rí pé ǹjọ́ ọmọ Yorùbá lè dìde ǹjọ́ ọmọ Yorùbá ṣe lè dá nǹkan kan ṣe tí wọ́n bá rí wa àmọ́ látara pé ìrẹ́jẹ yìí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà dìde ajáde síta ó kálukú wá ìmọ̀ lọ káàkiri ìmọ̀ níwádìí awárí pé àkókò tó tọ́ ẹ káà náà claim right. fún díẹ̀ yìí gbogbo ohun tí ń jẹ́ ọ̀dọ́ bọ̀ wá ṣe adarí orílẹ̀-èdè ẹ jẹ́ ká fọkàn ara balẹ̀ a sì máa débẹ̀ a máa débẹ̀ a máa débẹ̀ a sì máa débẹ̀ ní lógò yẹn a sì máa débẹ̀ mo fẹ́ kẹ́ mọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn bàbá yẹn ó ti tó ohun tó yẹ kí wọ́n jókòó kí wọ́n fẹ̀yìntì kí wọ́n á sọ pé ká tó lọ ọyá ẹ̀yin ọmọ wa ọyẹ wa bọ́ sí ẹ wá lọ ṣe káwò bẹ́ẹ̀ ṣe ṣe àmọ́ àwọn òró báyẹn Yorùbá sì ní òòṣà tá à ń ṣe tá à ń lé ọmọdé sẹ́yìn ẹ fẹ́ kó parun ni gbogbo ẹ̀yin bàbá yìí tẹ́ ẹ bá tàkókò yìí kẹ́ ẹ mọ rest kẹ́ ẹ máa sinmi gbọ́yẹ̀ ẹ̀yin ọmọ yẹn wá lọ ṣe ọyá báyìí la ṣe ń ṣe nígbà báyìí báyìí la ṣe ń ṣe nígbà báyìí tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá lẹ́yìn ò ní ṣe bẹ́ẹ̀ àwa náà padà máa overthrow àgbàdà ọ̀dọ́ padà máa overthrow àti ń bọ̀ wá dédé díẹ̀. bí
bí ó ṣe jẹ́ a rí i gan-an pé nù. bí ọdún mélòó sẹ́yìn ọ̀dọ́ kan jáde nínú àwọn ọmọ bàbá wa MKO Abiola, ọmọ Abiola ọ̀dọ́ ni ó jáde. Kinní kan Peter Obi, a rí i pé ọ̀dọ́ ni tóun jẹ́ Igbo. A ní àwọn ọmọ àwọn Pella, Shina Pella, ọ̀dọ́ ni. Ẹgẹ́ ti báyìí wọ́n pọ̀ lọ kánrin kan ṣe bẹ́ẹ̀. Tẹ́ bá jẹ́ ká wò ó, a ti pọ̀ jù ní kọ́ńtì yìí, orílẹ̀-èdè Nàìjíríà ti pọ̀ jù, ó tóbi ojú ifun àti local government ẹyọ kan wà tẹ́ ń pé local government ẹyọ kan yẹn kò sáfù ìlú yìí. Example ẹ jẹ́ kí n fi Kìṣí, ìlú Kìṣí ṣe ìlú tó jẹ́ kó já sí pé local government ẹyọ bí. Ẹ jẹ́ ká wo Ṣakí ti tóbi, kìí ṣe local government títí tó fi dé Sẹ́yìn bẹ́ẹ̀. Àwárí àwọn ìlú mi ju 5 lọ tí wọ́n lo local government ẹyọ kan lórílẹ̀-èdè wa. Kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. Tẹ́ bá jẹ́ ká wo Ọ̀yọ́ state lásán, ó ti tó odidi orílẹ̀-èdè. Nẹ́tíwọ̀kì yìí ti ń ṣe bákan. Ọ̀yọ́ state. Nẹ́tíwọ̀kì yìí. Sọ́lẹ̀ ooo. Sọ́lẹ̀. Nẹ́tíwọ̀kì o, kí ló ń ṣẹlẹ̀? Nẹ́tíwọ̀kì. Ẹ bá a share ètò yìí o, ẹ bá a share ètò yìí o. Nẹ́tíwọ̀kì ti gbé wọn lọ o. Ẹ jọ̀ọ́ ẹ bá a share ètò yìí kó go viral. Ó dà pé soundtrack wa nàbí báwo ni, kò yé mi o. Tọ́ kó tó di pé àlejò wọ́n padà wá, ẹ jọ̀ọ́ ẹ bá a share ètò yìí kó go viral. Ẹ bá a like, ẹ love, ẹ follow page wa Ìdílé Aláyọ̀ TV. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa, tẹ́ ń tẹ̀lé wa, tẹ́ ń fọkàn bá wa lọ lórí ètò yìí. Ẹ ṣé gan-an. Ojú tẹ́ fi ń wò wá, ojú náà ò ní fọ́ o. Etí tẹ́ sì fi ń gbọ́ wa náà, etí náà ò ní di. Ibi tẹ́ ti ń mówó tẹ́ fi ń ra dátà, Ọlọ́run ò ní jẹ́ ó tán bẹ́ẹ̀ o. Pẹ̀lú ògo Ọlọ́run mọ bùkápò yín o. A kí brọ́dà wa Babs Adéròjú Senior, mo kí yín o, ẹ kú darapọ̀ mọ́ wa, ẹ ṣé gan-an. Bákan náà mo kí Abdulwaris Báyọ̀ Àkàndé, ẹ ṣé gan-an. Bákan náà mo kí Umu Haira Aki Abdulrasheed Tajudeen Àyìnlá. Bákan náà Umu Khairi Abdullahi, a kí yín o. Bákan náà a tún kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa, àtẹ̀yin tẹ́ tún mọ́ darapọ̀ mọ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ ti ń wò àtàwọn tó tún mọ́ tún ètò wa yìí wò pátápátá lè a kí. Nẹ́tíwọ̀kì ó ti gbé àlejò mi lọ o, kò tí ì gbé wọn padà wá. Tó kó tó di pé wọ́n gbé wọn padà wá, ẹ rí i pé ètò wa yìí a ní ìwúlò ọ̀dọ́ láwùjọ wa. Ẹ rí i pé àlejò wa tí a gbé wá, wọ́n sọ oríṣiríṣi nípa ọ̀dọ́, ìwúlò wọn àti ojúṣe wọn ní lórílẹ̀-èdè wa. Ẹ rí i pé a sọ̀rọ̀ pé ká pín náà ni ó dára jù, because ìlú ti fẹ̀. Ẹ rí i pé Nàìjíríà, president ẹyọ kan ò lè rúlu Nàìjíríà ti fẹ̀, ló jẹ́ kí ìrẹ́jẹ kó mọ́ wà. Tí Ìgbò bá dá dúró, tí Yorùbá dá dúró, táwúsá dá dúró, ẹ rí i pé gbogbo rẹ̀ yóò wà òkè. Nẹ́tíwọ̀kì yẹn ni o, má bínú gbogbo ara lé o. Mo ti sọ bẹ́ẹ̀ náà, mo ní nẹ́tíwọ̀kì ti gbé pátápátá ni.
mo ti sọ fún gbogbo ilé pé kó mọ̀ bínú o pé nẹ́tíwọ̀kì ti gbé wọn lọ o pé wọ́n sì tún gbé wọn padà wá bẹ́ẹ̀ni tọ́ bó ṣe jẹ́ nìyẹn ìyá bó ṣe jẹ́ bàbá wa nìyẹn. ti wọlé dé padà o bàbá wa ti wọlé dé padà so gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ mo ní tò ká dá dúró náà ló lè pé jù because tá a bá dá dúró ojú ò lè tẹ kára wọn mọ́ irú àwọn ọ̀dọ́ yẹn náà àwọn náà lè wúlò láwùjọ wa because àwọn ìwúlò àwọn ọ̀dọ́ ó important ní àwùjọ títí wa a need àwọn ọ̀dọ́ yẹn gbogbo àwọn bàbá yẹn wọ́n ti dàgbà wọ́n ní tí èèyàn bá ti ń dàgbà iṣẹ́ tí èèyàn bá ń ṣe èèyàn mọ̀ fi lọ́mọ lọ́wọ́ ni but àwọn ń ṣe ìjẹ wọ̀bì àwọn ń ṣe ìjẹ àwọn nìkan so àwọn ọmọ wọn nìkan ni wọ́n mú gòkè àwọn ọmọ tálíkà àwọn ò mú wọn gòkè àwọn olówó ni wọ́n ń sọ wọ́n ní olówó ní sọ̀rọ̀ olówó wọ́n á ń ṣe níṣe pé tálíkà ní sọ̀rọ̀ ara wọn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ tó Ọlọ́run sì torí olówó dá tálíkà ni ó tún wá tún torí tálíkà dá olówó kí wọ́n lè mọ ranra wọn lọ́wọ́ àwọn méjèèjì tó Ọlọ́run tó dá wa báwọn ó mọ tí ń ṣe kì í ṣe pé bóyá orí Ọlọ́run ò pé ó mọ tó ṣe ló fi dá àwọn méjèèjì fúnra a sì jọ dáná ara wa ni ọ̀nà tí tálíkà ó fi wúlò fún olówó yín bẹ lọ́tọ̀ ọ̀nà tó lówó náà ó fi wúlò fún tálíkà òun náà bẹ lọ́tọ̀ wá sí leléyìí yìí so kì í ṣe pé bóyá ìgbà tọ́lọ́run ti dolówó ní kólówó àmọ́ sọ̀rẹ́ olówó nìkan kí tálíkà nìkan wá mọ sọ̀rẹ́ tálíkà kò yẹ kó rí bẹ́ẹ̀ kájọ fọwọ́ báyìí náà lọ́wọ́ fi mọ́ so kò yẹ kó jẹ́ pé àwọn ọmọ yín nìkan lẹ́yìn àmọ́ gbé sípò àwọn tálíkà wa ríra wọn bí ẹni tí ò ráyé wá àwọn ọ̀dọ́ náà tẹ́ ń rọ wọn sẹ́yìn tó yẹ kẹ́ ẹ mọ́ fi àwọn ìtẹ̀síwájú kẹ́ ẹ mọ́ fi hàn wọ́n kẹ́ ẹ mọ́ máwọn náà kẹ́ ẹ mọ́ là wọ́n lóye kẹ́ ẹ mọ́ mú wọn gòkè kẹ́ ẹ mọ́ fi wọ́n bọ gbogbo àwọn ìrìn àjò yìí fi hàn wọ́n lẹ́yìn àwọn ọmọ yín nìkan tẹ́ fi hàn so àwọn ọ̀dọ́ wa pọ̀ súwa kò síṣẹ́ ẹni ó kàwé ò ríṣẹ́ ẹni ó kọ́ṣẹ́ ò rí owó láti ṣe ẹlòmíì pàtẹ kò tà gbogbo ayé àwọn ọ̀dọ́ wa fẹ́ polúkúrúmuṣu iná ni gbogbo tá a rò náà nìyẹn pé a kò yẹ kó mọ rí lọ báyìí àwọn ọ̀dọ́ náà wúlò náà àwọn ọmọ tí tún bọ̀ lẹ́yìn ni àwọn ọmọ tí àwọn ọmọ owó tún mọ bí káwọn náà lè jẹ́ nǹkan àwọn ọmọ tá a bí náà kó jẹ́ nǹkan káwọn ọmọ tó àwọn náà bá bí kó mọ jẹ́ nǹkan ọ̀dọ́ gangan ló yẹ kó mọ gbé síwájú àwọn bàbá ó yẹ kó mọ jókòó kó mọ fẹ̀yìntì ni kó á mọ sọ fún àwọn ọmọ pé ó yá ẹ lọ ṣe yìí kẹ́ mọ fọ̀nà hàn wọ́n lóríṣiríṣi ẹ wá ṣe yẹn ẹ wá ń jẹ́ ká ọ̀dọ́ kọ́kọ́ ẹ wá ń gbá wọn wọlé ẹ wá ń gbá wọn ẹni ó gbógo wá kò rógo rẹ̀ lò ẹlòmíì kú togotogo tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ so gbogbo eléyìí náà la fẹ́ fight fún torí a fẹ́ kí a gbé àwọn ọ̀dọ́ tó gbogbo nìkan tí ń hó a fẹ́ kí ayé àwọn ọ̀dọ́ kó nítumọ̀ iná la fi ní ká dá dúró ní òpè because àwọn ìjọba wọn kàn fi wọn rúgbó ni wọ́n fi wọ́n jẹ wọ́n nísìnyí tán bá há owó fún wọn nítorí kán lè dìbò tán bá ti wá dìbò yẹn tán tẹ́rù ti dé ẹnu ọ̀nà wọn mọ́ ṣùgbọ́n táìmù tí wọ́n nídìí yẹn kódà ẹ̀ bá tẹ́bẹ́ dì wọn mọ́lẹ̀ wọ́n gbà yín láyé àmọ́ tó bá ti di pé wọ́n ti dé ipò tán wọn ò mọ̀ yín mọ́ torí pé kí ni wọ́n ti sanwó yín wọ́n ti san owó tẹ́ ẹ nídìí wọ́n ti san fún yín ìtorí ẹ̀ wọ́n fi ń dájú yín torí pé ẹ ti gba owó tẹ́ ẹ fẹ́ gbà so iná wọn fi máa ń dájú yín tán bá wọlé tán owó promise tán ń ṣe fún yín tí wọn ò fi ń ṣe míì pé ẹ ti fowó ra gbogbo ẹ̀ so ni wọ́n fi máa ń dájú so eléyìí tábàdẹ̀ gba òmìnira yìí kò sí kinní àparò kan ò ga jù kan lọ ní àparò kan kò ga jù kan lọ ní Yorùbá nation tá a fẹ́ ṣe yìí àparò kan kò ju kan kò ga bákan náà gbogbo wa kò sí pé iye olówó leléyìí iye tálíkà lè no we are all equal iná ní generation tá a fẹ́ gbé kalẹ̀ yìí pẹ̀lú ògo Ọlọ́run aláàánú yóò mú adélẹ̀ lérí ẹ rí i pé ayé ọ̀dọ́ yóò ní ìtumọ̀ lágbára ògo Ọlọ́run tó bàbá wa ṣé ń gbọ́ mi báyìí ó dà pé wọn ò gbọ́ mi àgbọ́yé ok tó ẹ jẹ́ kí a mú ètò wá sí ìparí kí n má gba àkókò yín jìnnà torí ọjọ́ mi ẹ bá ṣàdúrà fún gbogbo ilé ẹ bá kílé àbọ̀rọ̀ túkù tẹ́ fẹ́ sọ ni ọ̀rọ̀ túkù tẹ́ fẹ́ sọ kò sí ọ̀rọ̀ kankan tọ ẹ jẹ́ ká fúnra wa nímọ̀ràn
ká mọ nǹkan tá à ń ṣe. tọ́ Àwa ọ̀dọ́ gbogbo àwọn bàbá yìí ti dàgbà, wọ́n àti Yorùbá àti Yíbò àtàwùsá báyìí ti ń lọ, àwa ló kù. Ẹ jẹ́ ká pe ẹ̀dọ̀ fún ara wa, ẹ jẹ́ ká pè padà, especially Yorùbá, ẹ jẹ́ ká ronú níbi tá a dé yìí. Ìmọ̀ ṣe ẹrú, ẹ jẹ́ ká jẹ́ kó dópin. Gbogbo ọmọ Yorùbá lápapọ̀, ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ já síwájú wálẹ̀ Yorùbá, gbogbo apáta, ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe. Ẹ jẹ́ ká tẹ̀lé ohun táwọn ọ̀dọ́ ń sọ, because kì í ṣe gbogbo ọ̀rọ̀, kì í ṣe gbogbo ọ̀dọ́ ni ó fi já sí pé wọn ò fẹ́ ní làákàyè. Ọgbọ́n wà nínú ọ̀rọ̀ ọmọdé tẹ́yìn àgbàlagbà náà lè mú tẹ́ fi ṣe ọgbọ́n. Bẹ́ẹ̀ ni àwa tá a jẹ́ ọmọdé náà láwọ̀ ọ̀dọ́, ọgbọ́n wà tá a máa rí kọ́ àti àrí náà máa fi lò ṣẹ̀mí. Fún ìdí èyí, ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká mọ ibi tí à ń lọ, kí Ọlọ́run kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. Àtèmi àtẹ̀yin náà ó jẹ́ àsọmọ fún wa. Gbogbo etí tó ń gbọ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé pátá, gbogbo ayín pátá la kí lẹ́ẹ̀kan sí. Ìdílé Aláyọ̀ TV, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́, Ọlọ́run ní jẹ́ kó dàrú. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ìdílé Aláyọ̀ TV káàkiri gbogbo àgbáláyé, orílẹ̀-èdè Nàìjíríà ni, Gòdìfà ni, Burkina Faso ni, France ni, gbogbo bíkíbi tẹ́ ẹ ti ń wò wá, Ọlọ́run pátá, òní wọ́n dá, ọ̀la wọ́n dá, àní ṣìṣe, ọlá àjẹkàn oṣù Ọlọ́run. Ìyá wa Alájà wa Fadékẹ́, Alájà wa Hafsat Fadékẹ́, wọn ò ní jẹ́ kélé yọ jáse mọ́ fún yín. Ẹ̀mí gígùn àláfíà ara Ọlọ́run bá ṣe fẹ́ yín náà, ẹ̀yin náà sì ráàánú gbà, ọlá àjẹkàn oṣù Ọlọ́run. Gbogbo olólùfẹ́ apáta, gbogbo yín pátápátá la kí o, àní olódì kankan, a kí yín, Ọlọ́run yóò bá wa kí yín. Àmì òótọ́. Kí kó tó di pé mi náà ṣàdúrà, mo kí brọ́dà Badmus àbí Babs jàre, Babs Adéròjú senior. Tó a kí yín o, ẹ ṣeun gan tí ẹ ń fọ́lọ̀ wa lórí kíní program wa tẹ́ ń bá wò, ẹ ṣé. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá la kí, ẹ̀yin olólùfẹ́ ti Ìdílé Aláyọ̀ TV. A kí yín, ibi tẹ́ ti mú tẹ́ fi ra dátà kò ní tán bẹ́ẹ̀. Àánú Ọlọ́run yóò mọ bá gbogbo wa o. Ojú tẹ́ fi ń wò wá, ojú náà ò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa náà, etí náà ò ní di lágbára ògo Ọlọ́run. Ọlọ́run aláàánú yóò mọ bùkápò yín o, torí owó lẹ̀ ń ná. Ẹni tó ra dátà tó fi ń wo program, owó ló ná o, lásìkò tí gbogbo ẹ̀ dàbí nǹkan yìí. Pẹ̀lú ògo Ọlọ́run, ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò, tó bá kàn sàlẹ̀ àpò, owó náà mọ̀ mú jáde. Pẹ̀lú ògo Ọlọ́run, àṣírí yín ò ní tú láíláíláíláí, Ọlọ́run mọ bùkápò yín o, Ọlọ́run mọ bá mi dé ìgbìyànjú yín ládé. Àṣírí yín ọmọ bò ní lágbára ògo Ọlọ́run mọ ráàánú sí yín. Ẹ ṣeun gan, mo dúpẹ́ púpọ̀. Ẹ bá láìkì prógráàmù yìí, ẹ bá fọ́lò péèjì wa yìí, ẹ bá share, ẹ comment, ẹ bá comment. Ẹ ṣeun gan. Lórí YouTube náà, Ìdílé Aláyọ̀ TV wà ńbẹ̀, ẹ bá subscribe. Ẹ dákun ẹ bá mi subscribe sí YouTube mi Ìdílé Aláyọ̀ TV. Mo wá kí àlejò wa, brọ́dà wa, bàbá wa Azakir Mumuni Kéwújìná, ẹ ṣé gan, a dúpẹ́ púpọ̀. Ẹ kú àfọmọnìyàn ṣe, torí ìfẹ́ lẹ ní tí a fi pè yín, tí ẹ fi dá wa lóhùn. Tó ẹ ṣeun, Ọlọ́run aláàánú yóò mọ bo àṣírí tí yín náà, àṣírí yín ò ní tú láíláí. Pẹ̀lú ògo Ọlọ́run, àárògo wa lò. Ọlọ́run aláàánú jẹ́ wọ́n jẹ wá máyé, pẹ̀lú ògo Ọlọ́run, nípa máyé lára, pẹ̀lú ògo Ọlọ́run. Gbogbo apáta yóò dára fún wa, yóò dùn fún wa, yóò yẹ wa kalẹ̀ àríbá ti ṣe àárọ̀ náà gbégbà, pẹ̀lú ògo Ọlọ́run. Ọ̀nà ó ṣe ọ̀nà ọ̀la fún wa. Àwọn ọmọ wa náà wọ́n ó jẹ́yàn, àwa náà ó jẹ́yàn, àwọn ọmọ ó jẹ́yàn, àrọ́mọdọ́mọ gbogbo apáta yóò jẹ́yàn, pẹ̀lú ògo Ọlọ́run. Pẹ̀lú ògo Ọlọ́run, Ọlọ́run ó bá tún gbogbo ètò, pẹ̀lú ògo Ọlọ́run, Ọlọ́run ó bá tún gbogbo ètò. Àní wáyé aláyé, pẹ̀lú ògo Ọlọ́run. Tó àní rí jù báyìí lọ. Pẹ̀lú ògo Ọlọ́run, tó bá tún dìgbà míì, á tún mú àkọ́tún ètò wá fún yín, gẹ́gẹ́ bá a ti sọ fún yín pé lórí ìkànnì yìí Ìdílé Aláyọ̀, a máa mú ètò wá fún yín lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan. Àṣà àti ìṣe náà wà bẹ́ẹ̀, nípa ẹbí, ọkọ àti ìyàwó, nǹkan kan lóríṣiríṣi, ìdílé, nípa ìdílé, ó wà nínú ìkànnì yìí náà lóríṣiríṣi, àti nǹkan tó bá ń lọ ní gbogbo àgbáyé, a máa mú wá sí etí ìgbọ́ yín níbí báyìí. Ẹ ṣé gan, Ọlọ́run aláàánú kò ní pa náà fẹ́ yín o. Ẹ ṣé, a dúpẹ́ o. Tó ó dàbọ̀.
ètò ti parí báyìí. ó dáa Ẹ ṣé o. a dúpẹ́ gan. Mo kí brọ́dà kejì Yes. yìí náà tó bá yín tó dúró tì yín, ẹ ṣé gan. Naam. Mo ní mo kí brọ́dà kejì yín náà. Wọ́n wà, wọ́n ń gbọ́. Okay. Ó dáa tó bá rí bákan náà ó dàbọ̀ nìyẹn. Ó Àáfà dàbọ̀. àkókò rí àfi ń dágbére fún gbogbo àwọn ará ilé lápapọ̀. Orúkọ tèmi ò yí padà, Àṣàkírù Abdul Mumin, ọmọ kéwú jiná. Mò ń fà àkókò yìí sọ fún wa pé lọ́tùn báyìí òun nìràwọ̀ ń yọ, lọ́tùn láàmú yọ sí o. Ẹ má jẹ́ ká gbàgbé Ìdílé Aláyọ̀ TV, ẹ jẹ́ ká máa like ẹ jẹ́ ká máa share, ẹ jẹ́ ká Ìdílé Aláyọ̀ ó wà ní YouTube, ó wà ní Instagram, ó wà ní Facebook káàkiri. Níbikíbi tá a bá ti ń rí ẹ jẹ́ ká máa like àwọn ètò wa, ẹ jẹ́ ká máa watch ẹ̀ ká sì máa follow ẹ̀. Á rí i pé àwọn ètò tó wà níbẹ̀, ètò tó mọ́gbọ́n dání, ètò fáwọn onílàákàyè, fáwọn olóye ni. Ètò tó já sí pé ó máa ń nítumọ̀ nínú ayé ẹ̀dá ni ètò Ìdílé Aláyọ̀. Ètò tó já sí pé tí o bá gbọ́, o ò lè níwọ̀ gbọ́ kó rí àṣàdànù níbẹ̀. Wàá rí i pé àwọn nǹkan tó máa ń nítumọ̀ ló máa ń jáde níbẹ̀, especially nípa àṣà wa ó pọ̀ nínú Ìdílé Aláyọ̀. Ọlọ́run ní jí ó bàjẹ́ o. Ẹ jẹ́ ká like ẹ̀, ẹ jẹ́ ká share rẹ̀, ẹ jẹ́ ká subscribe ká dẹ̀ follow ẹ̀. Ọlọ́run ní jí ó bàjẹ́. Mo ń fẹ́ àkókò yìí dágbére fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa yín pé àwa lámọ̀ wá, ẹ̀yin ni a sì máa bá. Tó bá rí bákan náà ó dàbọ̀. Ó dàbọ̀. End stream.